Africa Content TV. Àwọn táwọn wà láyé tó bá jẹ́ pé ó ń forí ọmọ kò bá fẹ́ nìyàn bàbá rẹ̀ sọ̀rọ̀ àbàmà sí ló dáyé ṣe gbọ́dá ẹ̀yin tó kù ẹ bá ṣe bẹ́ẹ̀ fèèyàn. Gbogbo ní rédíò tó kù. Ẹgbìyànjú ọdẹ àti ẹgbìyànjú. Lóòótọ́rí ẹbí fèsì. Ẹnì kan ní wàá bá ọ̀gá ẹ̀ kó níláre kó wọlé kó léyàn. Ó tún máa ń fẹ́ láwọn àlàáfẹ́. Oriyomi fẹ́ràn ẹ̀kún náà ní o. Àwọn tí ó ní yóò fún wọn, àwọn tó ti yó, kọ́ báyọ̀ jẹ́ o. Torí mo ń pẹ́ kọ́bọ̀ lọ́dọ̀ Oriyomi báyìí, ẹjọ́ orin nínú mi kan. Ẹjọ́ lọ́sọ́mọdé yìí, lọ́sọ́mọdé ìwọ́n ní àwọn ọmọ rẹ̀ ìlà ìlú láyé. Mo fẹ́ ní ọ̀dọ̀ Oriyomi. Oriyomi àwọn pàdé, ẹ̀dá pàdé láti gbé òkú ọdún ìgbàtí. Because I have 25 years. That's it. That's 1992. What's the other say? I just go actually. It's 1999. You know to change that in the last zone. Oh. The other thing you make it look. The other thing àwọn méjèèjì ìlọ́bí wọn mẹ́ta àwọn ọmọ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ lórí ìṣẹ́lẹ̀. Mo fún bàbá lọ́wọ́ ní màmá rẹ̀, ó lè lówó ọmọ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ kó máa lọ́wọ́ orí yíyọ̀. Bí ẹ bá bá màmá ní abọ́lẹ́sì yẹn tó ń yára mú, ibi tó lọ́ bí kìí dé. Lọ́dọ̀ tó di ní city center, ìlú ẹ̀kọ́ máa ń pọ́n sí. Bẹ́ẹ̀ bí tẹ́lẹ̀ bá ṣe fún Oriyomi, àkókò Agidigbo. Lásán yẹn náà ní ẹgbẹ́ rẹ̀. Wọ́n láìka àlàyé wọn kúrò àkókò Agidigbo. Ọ̀rẹ́ ìdàgbàsókè Àlàbá àdúgbò ní ọ̀rẹ́ ẹ̀kú. Àwọn màmá lásán. Àlàbá náà máa ń lọ bá lójú ìdíwọ́ pé kòkó wálé. Ó ní Sunday ìdàgbòrú. Ó tún fẹ́ àwọn ọmọkùnrin ní kò parí. Àwọn tí òbí wọn jẹ́ méjì, èyí tó ti bí wọn jẹ́ méje. Ẹni tó pa ọ́, ọlọ́run àfi agbẹ́rẹ́ náà mú rè. Ó ní kú lé. Olórí kú. Ó náà lọ́dọ̀ tó ní sísí bẹ́ẹ̀sì. Ó lọ́kẹ́ ìlọ́mọ ọ̀dọ̀ sí bẹ́ẹ̀sì. Gẹ́gẹ́ olóògbé owó síbẹ̀sì, òfin àkọ́rọ́pẹ́. Wọ́n wá pẹ́pẹ́ là fún mi ìlágbó mọ́. Owó tó máa fún mi tó owó dọ́là. Ìyẹn lóko, ìyẹn ní kẹjà. Níbi ìjọba àdìgbò. Ní ìjọba mẹ́ta. Wọ́n ná $4,000. Wọ́n ní bẹ́ẹ̀ lọ sọ lọ́wọ́ dọ́là ní àkọsí báńkì. Lásán ní ṣe bẹ́ẹ̀ tó ní dọ́là ń lé $7,000. Wọ́n máa kẹ́ sórí síbẹ̀sì. Olórí ikú ẹ̀yìn náà. Ìwọ àti Sọ̀dí. Wọ́n ní dáríjì ẹ̀yìn mẹ́rin. Wọ́n ní dáríjì Sọ̀dí láti Àlàbá pẹ̀lú wa ní ìlàsìmọ́lé. Àbíjáde wa jẹ́ pé ìdí àbíjáde lẹ́tọ́ lè kúre, bẹ́ẹ̀ bá kúre, ẹ̀ ní súre. Sàdé tó jẹ́ sáré ní ìjọba àti ẹ̀sìn ọdún. Mo máa gbé yín lórí Yomi. Mo máa gbé yín lórí Yomi. Agidigbo ló dúró yìí. Lórí ọ̀dọ́dẹ, ẹgbẹ́rẹ́ náà Agidigbo. Ó lè jẹ́ 3 weeks. Lọ́tọ́ máa lórí Yomi. Opportunity náà rẹ̀ Oriyomi. Àwọn ọmọ mi jà nínú Sọ̀dí. Mọ́nà kan rárá. Àti pẹ̀lú ìwà ẹni ìyàsíwájú. Nǹkan àtọwọ́tọwọ́ tọ̀síla. Sọ̀dí olùmọ̀lẹ̀
Àní Friday, àní Saturday, Sunday, ọjọ́ Monday, wọ́n kọ́ ọ̀pọ̀ Oriyomi. Ẹ máa dá sí i, ọmọ ṣe é lè lọ́rẹ̀ sí i. Lórí tó ti wọ́n ti gbà ó, ẹ̀rẹ̀dá ní ọ̀rọ̀ tí wọ́n ti dára onímọ̀ ní fà ẹ̀dá sódà ẹ̀. Bàbá ẹni tó lójú wọ nílùú tó lè sún síwájú. Oriyomi làwọn sọ kí n tó bá sórí ìta àtúntà. Mo dúpẹ́ wọ́n ọ̀rẹ́ ẹ̀kú. Wọ́n ọ̀dà lẹ́kọ̀ọ́ èèyàn lọ́rùn. Kò sẹ́ni tí èmi wà bàjẹ́. Súnmọ́ kó má kọjá ara. Bọ́lá ní parí jẹ́ni mọ̀ wí. Bọ́lá ní kó sí ẹ̀ mọ́lẹ̀. Ọjọ́ jẹ́ problem ní pé Adébísí ni òfin yẹn jẹ́ ẹ̀rọ. Béèyàn bàbá náà mi jẹ àròjọ. Ìwọ̀n tí máa ń bínú, àwọn tí ọ̀bá jẹ́ fún mi dá, máa súnmọ́ mi pápápá, pápá ní yóò ti mú tọ́ba lójú mi ní ìṣẹ́lẹ̀ àjọ. Ẹnìkan agbọ́ rẹ̀ ló ní ọ, wọ́n máa ń ṣe ẹnìkan, yàtọ̀ òní dájọ́. Wọ́n ní bínú, wọ́n bá ní bínú. Bẹ́ẹ̀ bá rí ni bàbá ní Yéṣu mú sí ìlú gbogbo. Wọ́n ti tọ́ mi iná ọ̀nà máa ṣe inú ẹgbẹ́ mi ò gbọdọ̀ ṣe fún máa yẹ Yéṣu. Wọ́n ti bá mi mú, ó lè bá tọ́ síbẹ̀. Wọ́n yìí tó máa ń wọ̀ wá lẹ́ẹ̀káì. Ẹ máa wá bí ọ̀rọ̀ ọ̀nà tó lè sọ̀rọ̀ sí. Àwọn ẹ̀rọ ń tẹ nínú bọ́ọ̀sì tí mo sì máa pẹ́ lọ sí Agidigbo. Orí mo máa ń rí Oriyomi gbogbo ṣẹ́ ládàá tí bá délé wọ́n máa fi ń kọ́kọ́ wọ́n lè máa ní bó ṣe máa ń sọ àwọn ṣe é nígbà àwọn ṣe é ní. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́jà ọba lóṣù mọ́. Àwùjọ ẹ̀yin lọ́rọ̀ yìí bá rí sọ̀rọ̀ Oriyomi ọ̀fẹ́ lọ́wọ́ yìí tàbí ní Yéṣu mú àti tá a bá ń tọrọ wa. Gbogbo bẹ́ẹ̀ ṣe é ṣe ọ̀
Ọba òun ilé yìí, ìyá náà kúkú lẹ̀ ń jẹ́ Oriyomi. Ẹ má jẹ́ oṣù yìí o, àtàyìn kẹ́rì inú Oriyomi. Oriyomi ọmọ Amúsà rẹ̀. Oriyomi ni ọmọ Amúsà rẹ̀. Ògùnkẹ́ ọmọ Amúsà rẹ̀. Òkìkí rẹ̀. Olùkọ́ ló jà. Tọ́kọ́lẹ̀ ìyá lókìkí. Akọ́rìyọmí lọ́tọ́. L'Amẹ́ríkà. Ẹlòmí ẹ̀mí sùn. Bí ẹ bá lọ sórí fóònù, Oriyomi tó ń sa ọ̀rọ̀ rẹ̀ wò dáadáa. Gbogbo yẹn ti ní ìbàdàn. Wọ́n tẹ́tẹ̀ sí ọ láti Èkó, látọ̀gbẹ́, látọ̀yọ́. Wọ́n gbowó láti ìlú òyìnbó. Ẹni tó ní Jésù ní London, ó wọ́n náà ìyàtọ̀ ní Oriyomi. Ẹni tó ní Amẹ́ríkà, Oriyomi ní ẹ̀ka ọ̀rẹ́ Oriyomi. Ọba wa. Oriyomi ní ẹ̀ka ọ̀rẹ́. Ọdún ẹ̀yẹ ní sọ́sọ́sì, ẹ̀yin lọ́wọ́. Lórí ẹ̀ wá sí. Ọba mi yẹ ọmọ sí ẹ̀ ẹ bá jẹ́ sọ́sọ́ sí wa ní èkó. Gbogbo bá ṣe ń ṣe ẹ̀kí ni àwọn sẹ́yìn ọ̀pọ̀. Lọ́la ń wọ́n ó lè kọ́ bá tọ́. Ìyẹ̀rú ìyẹ̀rú sí i. Ìyẹ̀rú jẹ́ bẹ̀rẹ̀ dáadáa, ọlọ́run kò ní jẹ́. Thank you.